àwòkọ́ṣe ni mo jẹ́ fún aráàlú, àwọn ohun àmúyangàn ni mo máa ń ṣe, Aláàfin Ọ̀yọ́ ṣàlàyé. Yorùbá bọ̀ wọ́n ní ọmọ onílùú kì í fẹ́ kó tú o. Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Ọwọ́adé ti sọ pé bí ìlú Ọ̀yọ́ yóò ṣe ní ìlọsíwájú ní gbogbo nǹkan tó wà lọ́kàn òun, tó sì ń ṣe àtọ́nà gbogbo ìgbésẹ̀ tí òun ń gbé. Ọba Ọwọ́adé sọ fún iléeṣẹ́ ìròyìn Yorùbá lásìkò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú rẹ̀ pé ṣáájú kí òun tó di Aláàfin ni òun ti máa ń gbé ìgbésẹ̀ láti rí i pé àwọn amáyédẹrùn wọ ìlú Ọ̀yọ́. Orí adé náà ní àwọn àǹfààní kan tí òun ní gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Canada jẹ́ kí òun lè máa wọ àwọn ibì kan. Ó ní èyí tún jẹ́ kí òun sì ní àǹfààní láti máa bá àwọn ilé-iṣẹ́ kan sọ̀rọ̀ láti pèsè àwọn ohun tó lè bí ìrọ̀rùn fáwọn èèyàn ìlú Ọ̀yọ́. Ó ní èyí ló ṣokùnfà bí àwọn ṣe rí àwọn ohun èlò ilé ìwòsàn kan gbà lẹ́yìn tó jẹ́ ohun tí òun ti ń ṣe kí wọ́n tó fi òun jẹ Aláàfin ni. Nípa ọ̀rọ̀ ẹ̀sìn, Ọba Ọwọ́adé ní òun kò bá ẹ̀sìn kankan ṣe ọ̀tá o, nítorí gbogbo ẹ̀sìn tó bá ti wà ní ìlú ni ti ọba. Látìgbà tí mo ti dórí àlééfà, bí mo ṣe ń ṣọdún Ṣàngó lẹ́rìí mi ní mọ́ṣáláṣí là ń lọ kírun, báwọn oníṣọ́ọ̀ṣì bá dẹ̀ pé náà a máa yọjú síbẹ̀ ni, torí pé èmi mọ̀ pé ìwà lẹ̀sìn. Aláàfin tún jẹ́ kó di mímọ̀ pé gbogbo nǹkan tí òun bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọba ni òun máa ń làkàkà láti jẹ́ nǹkan àmúyangàn nítorí àwòkọ́ṣe tí òun jẹ́ fún aráàlú. Àwọn nǹkan wà tó jẹ́ pé mo lè ṣe àmọ́ gẹ́gẹ́ bí ọba mi ò lè ṣe bẹ́ẹ̀ mọ́. Ọba Ọwọ́adé fi kún pé òun kò ní èròǹgbà láti kó ìyàwó jọ, bí kò ṣe pé bí ìlọsíwájú ṣe máa wáyé ní ìlú Ọ̀yọ́ ló jẹ́ ohun tó jẹ́ òun lógún o. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.